mọ̀ mi èmi dábìrà máa dábìrà fún ẹ sí. ó dà lọ́mọ ẹni tí wà máa dúró tiẹ̀ ó yà níbo. ẹ̀yin kẹ́ ọ̀ bí ire ẹ fẹ́ kú náà fẹ́fẹ́ lọ́wọ́ èmi dábìrà ọmọ bàbá olówó ọ̀ bí ìdá. ṣé kìí ṣe dábìrà ni jókòó bí owó gidi ní owó gidi. ẹjọ́ torí ọlọ́ọ̀ṣẹ́ rí ọkọ lèmi wá fẹ́ nílẹ̀ mi ò fẹ́ ọmọ bóyá kẹ́ ẹ tètè wá ọkọ fún ọmọ yín kó gba ilé ọkọ ẹ lọ kó lè jẹ́ kí n gbádùn ilé ọkọ tèmi o. kàkà kí ọmọ yẹn fi lé sílẹ̀ ìwọ ló máa lọ. dábìrà ò gbọdọ̀ kó lẹ́dẹ̀ ó léwu. torí pàlàyé mi yìí ó mọ mọ́tò wà ní o àbá pa èèyàn 10. èèyàn mẹ́rin lẹ́yà padà pa. ṣé ìgbà gàdà fàkà tí wọ́n tó pààyàn ni. What is your problem? àwọn wọn nífẹ̀ẹ́ mo ní kó má jóná mọ́lé o torí tó bá jóná mọ́lé kò sí nǹkan tẹ́mi yìí tí mo fẹ́ fi irú ẹ̀ ṣe. àbí ìbàtẹ́nu ni nà. ilé ayé láti bá accepted. mi ò gbẹ́nu lẹ́yìn mọ́ mò ń lọ ó ti sún mi mi ò lè wá kúndẹ́kú. tèmi tó mi lẹ́rù kẹ́ni kankan ní iná máa tún dínkù. problem tó ní kò lè sọ̀rọ̀ títí ayé. ṣé ìwà ọmọ wàhálà tẹ́mi ṣe sórí ilẹ̀ yìí kó tó di pé ń gbèsè wa ọkàn ro pé kánsá dédé gbèsè wa mo ti wà mo ti ṣáájú débi pé mo ti jẹ 100 rí oṣù kan ni mo fi so lẹ́yìn yìí ọ̀dà ilé tó ṣẹlẹ̀ mọ́jú yìí mo jẹ ìkúrú àtẹkọ́ 500 pieces wọ́n sì ní má mọ́ mi. kò ń ṣe pé mo gbaṣẹ́ lẹ́yìn yín ìgbà tí kò síṣẹ́ kankan tó ń gbé wá fẹ́yìn tó dẹ̀ ń gbé wá fáwa ni mo ṣe ní kí n gbà on your behalf. àwọn èrè òpin on behalf tọlọ. I cannot allow you to marry that low-level boy. èmi I can't o mi ò lè ṣe nǹkan tó ń sọ yẹn far from it. mo ti wọ́ọ̀sì fún Bernard gan-an. Is that your friend Elsa?